Ṣákí nílé Ògún ọ̀rọ̀ kí àgbẹ̀dẹ ọ̀rọ̀ bàtà àjèjì bá wàrà sàbàrí tẹrú tọmọ ní rológun tó bá dọjọ́ aré ẹran ní sólógun tó bá dọjọ́ ìjà ẹran ní sàṣàbàrí ológun ọ̀kárí àṣàbàrí ọ̀kọ̀jà ìlú kábíyèsí ọba wa sọfíọ alid ìlú gbémidóyè àyìnlá àdó kádé pẹ́ lórí kírùkẹ̀rẹ̀ odò kìnìún kẹsọba ọjà púpẹ́ kò ṣe kábíyèsí forí adé o. Mo kí gbogbo ẹ̀yin olólùfẹ́ àkànbí ọlọ́ba, mo kí gbogbo ọmọ yorùbá nílé lóko lẹ́yìn odi, mo kí wa ní kíkí tó lọ́lá jùlọ, mo ṣe ẹ̀làbọ̀rú ẹ̀làbọ̀yè bọ́ ṣiṣẹ́ àtú àtúbà fún wa àníri wọn gbé sọnù bí ò ṣe bí ọmọ láṣẹ Èdùmàrè. Gbogbo wa la mọ bọ̀bọ̀ Sàráfà yìí Arẹ́mú sọ̀rọ̀. Ìwádìí kò yé mi pé ìyá Sàráfà Arẹ́mú sọ̀rọ̀ yá àti bàbá rẹ̀ wọ́n lójú ọmọ pọ́n wọn. So at the end of the day ọ̀sẹ̀yìn ló padà fún wọn lọ́mọ ló fa sábàbí tí Sàráfà fi fọhùn bí ọ̀sẹ̀yìn. So wọ́n wá láwọn òbí rẹ̀ wọ́n rẹ̀ lọ sí Egypt àbí Saudi ó lọ kéwú ó lò bí 9 years to 15 years torí I'm very sure kò ń ṣẹlẹ̀ Yorùbá ló ti kéwú. After 9 years to 15 years Sàráfà kò sí àǹfààní kankan tó lè ṣe wọ́n ní Egypt, kò sí wúlò kankan tó wúlò fún wọn nílùú Saudi ju pé kán deport ẹ̀ sílùú bàbá rẹ̀ lọ. Ó wá débẹ̀ padà àdìgbà tó ti délẹ̀ Yorùbá padà ó lóko ó lódò ẹjọ́ ló ń rò kiri. Ó wá ń rojọ́ yìí títí débi pé this is the second time tí bọ̀bọ̀ Sàráfà yìí máa jáde láti máa wá tẹnu àbùkù lùlù Ṣákí. Tẹnitẹni tàkísà ní tàtàn ó tẹnu àbùkù pé kí náà ń pè lógun, ó tẹnu àbùkù lẹ́ni náà òun sọ pé àṣàbárí. Tó bá jẹ́ ọmọ Yorùbá gidi Sàráfà tẹ̀ sí ọmọ àlè ìwọ ló lọ túmọ̀ àṣàbárí. Tó bá túmọ̀ yẹn tí túmọ̀ yẹn yẹ kó tún wá padà wá ṣe program lórí ẹ̀ tó rọ́ mọ àlè akótilétà ni ẹ́. Òkè àṣàbárí tó wà nílùú Ṣákí ọmọdé òmògùn ń pè lẹ́fọ̀ọ́ tó bá mọ̀ túmọ̀ òkè àṣàbárí ni ò ní jáde kó máa pé kí àwọn èèyàn mọ tẹnu àbùkù lùlù Ṣákí. Àìníṣẹ́ àìlóko àìlódò ló ń dà ẹ́ láàmú. Tó bá fẹ́ ṣe fíìmù lọ bá àwọn Ọdúnládé wọ́n á employ ẹ̀ ṣiṣẹ́ fíìmù tíátà ṣíṣe wàá máa ṣe tíátà fún wọn. Bẹ́ẹ̀ yìí tó ń ṣe yìí àwa yẹ̀yẹ́ ẹ̀ á tẹnu àbùkù lù ẹ́ á jì kí gbogbo ọmọ Yorùbá mọ̀ pé ò jẹ́ nǹkan kan kí ló wúlò fún kí ni láńjọrí ẹ̀ ò níṣẹ́ ò lóko ò lódò ẹjọ́ ló ń rò kiri bí olórí ibú. Kí ni ìwúlò ẹ̀ Sàráfà? Ẹ kàn ń divide wa ẹ̀ ń dá ọ̀tálẹ̀ láàrin wa nílẹ̀ Yorùbá ẹ̀ ń divide wa ni because Islam tẹ́ ń gbé kiri gbogbo ìlú tí Islam bá ti wọ̀ ìlú yẹn máa ń dàrú ni. Gbogbo ọmọ Yorùbá nílé lóko lẹ́yìn odi Islam ló dá Boko Haram múlẹ̀ nílẹ̀ Haúsá, Islam ló dá Esme lẹ̀ nílẹ̀ Haúsá. Ẹni tó jẹ́ olórí Islam Muhammadu olè jagunjagun ni apààyàn ni alọ́kó ló ń kígbe. Ọ̀pọ̀lọpọ̀ àdìsí àti Kùránì wà ló fìdí ẹ̀ múlẹ̀ ó lè ní Muhammadu ọjàlè ó jí pátákó pàgbé. Wọ́n já sí o ọba òkú sùn gbogbo ìwà kò tí ìwà burúkú ayé ìyàfẹ́ tọ́lọ́run bá ti dá Muhammadu ọba ọmọ ọdún mẹ́fà kùn ọba ọfẹ́ ọmọ ọdún mẹ́fà níyàwó ọba sùn lọ́mọ ọdún mẹ́sàn-án òun nìyálà ya yín Aisha ọfẹ́ irọ́ ya rẹ̀. At the end of the day ìyá yìí lówó lọ́wọ́ torí dúkìá rẹ̀ Muhammadu fẹ́ ya yìí ó dẹ̀ padà pa ìyá yìí last ni. Ìwà gidi wo àwòkọ́ṣe gidi wo ló wà lára Muhammadu? Ìwọ Sàráfà ò lóko ò lódò ó wá ń tẹnu àbùkù lu orísun wa ó ní sóríire. Àwọn yìí sọ̀rọ̀ láì mẹ́fídẹ́ǹsì wa fídíò tí Sàráfà ṣe àti àwọn ọ̀lẹ́ńtẹ̀ láfa rẹ̀ tó jọ ń kóra wọn kiri ẹja jọ wo fídíò yẹn. Nǹkan tó ní kálukú yín náà ẹyọ ọmọ Ṣákí ni mò ń ṣe fídíò yìí fún ọ. Nǹkan tí oníkálukú yín náà bá rí sí ẹ sọ nípa ẹ ẹ má jí kan fi ẹ̀sìn yà wá ẹ má jí kan fi ẹ̀sìn rú wa lójú ká máa fi tẹnu àbùkù lu àwọn aláṣekù wa. Àwọn kan náà tẹ̀lé Ṣákí yẹn o àwọn kan náà kú nítorí Ṣákí yẹn tí Ṣákí yẹn fi rì mí dè níyì. Tá a bá wá lè gbóríyìn fún àwọn yẹn tá la fẹ́ gbóríyìn fún. Kí ni ipa tí Muhammadu kónú ayé wa? Kí ni ìwúlò Muhammadu? Allah tó gbé Muhammadu tó gbé sẹ́rẹ́ Muhammadu gan ìgbà tó fi májèlé sínú oúnjẹ fún Muhammadu jẹ májèlé ara o Allah ò rí nǹkan kan ṣe sí Jibril ò rí nǹkan kan ṣe Muhammadu kú kóró ni. Gbogbo àwọn ọmọ tí Muhammadu bí kò ṣe yìí tó gbẹ̀yìn àwọn méjì tó gbẹ̀yìn rẹ̀ gẹ́ wọ́n pa wọ́n nípa ìyá ni. Kí lẹ wá ń sọ? Kí ni ìwúlò yín ẹ̀yin àfà tẹ́ ń kóra yín jọ ẹ̀ lóko ẹ̀ lódò ẹ̀ níṣẹ́ kankan kò sí wúlò yín ẹ̀ kàn ń dà lúrú kẹ̀yìn àwọn ọmọ Yorùbá síra wọn
ẹ jí kálàáfíà kó lè gbèlú wa. Ẹ̀yin ìjọba wa, ẹ̀yin gómìnà wa ńlẹ̀ Yorùbá, pánsá ò fura pánsá já, àjà ò fura àjà jìbò nílé ò fura olè ní oko. Ẹ fura. Kò sí ìlú ọ̀hún lágbàáyé. You guys have been travel over the world. Ìlú wo lẹ dé ní Western world tó ní àáfàá kan àbí pásítọ̀ kan. Ẹ̀yin lólórí wa, tí ìlú bá túbà tó bá túṣẹ, olórí ìlú la máa ń gbóríyìn fún. Tí ìlú bá bàjẹ́, olórí ìlú la máa ń bú o. Ẹ̀yin gómìnà wa nílẹ̀ Yorùbá, ẹ wá wọ̀rọ̀ kan fi ṣàdá lórí ọ̀rọ̀ ẹlẹ́sìn dé kó tó di pé ilẹ̀ Yorùbá náà yóò mọ farapẹ́ ilẹ̀ Haúsá lọ. Ẹ já mọ ohun tá à ń ṣe gbogbo ọmọ Yorùbá nílé lóko lẹ́yìn òde. Ẹ má jí kan fi ẹ̀sìn dàwárú. Wọ́n gbé ẹ̀sìn yìí wá láti wá fi kúrú làákàyè wa ni, láti wá fi divide wa, láti wá fi da ìlú wa rú. Ìlú wo ni Islam wọ̀ tí peace wà ń bẹ̀? Ẹ dárúkọ rẹ̀ fún wa. Ẹ̀yin ń bọ òkúta Ajára síwájú, ẹ ń bọ òkè Arafat, ẹ ń bọ Kaaba, gbogbo ẹ̀ lẹ́ ń ṣe, ẹ ń ta ẹ̀jẹ̀ sílẹ̀ nígbà iléyá, ẹ ń fi ebi para yín, ẹ ń kírun, ẹ ń kọjú da kílíbà bí kí náà pé ó ti sàpà mí lórí. Ẹ ń kọjú da ó níbi tẹ́ bọ́ lọ kọjú dà kẹ́ tó lè kírun. Gbogbo yẹn ń ṣẹbọ. Bẹ òkè Àsábárí tó jẹ́ pé gbà tó gun dé ọ nípa tó kó láì jẹ́ pé kó gun já Ṣakí. Ìwọ Sàráfà Àrẹ̀mú sọ̀rọ̀, ó wá jáde pẹ̀lú àwọn àwọ̀lẹ́ntẹ̀ láfàtẹ̀ ẹ̀jọ́ lóko tẹ̀jọ́ lódò torí 5,000 10,000 tó ń ha fún wọn. Gbogbo wọn ẹnu wọn náà ń jó, ọ̀pọ̀lọpọ̀ wọn ọmọ wọn tó fẹ́ wí gan. Bẹ̀ torí owó tó ti fi tàn wọ́n, tí wọ́n náà iṣẹ́ wo ni wọ́n náà ń ṣe tó fi ń rówó pín fún yẹn. Báwọn Arábù náà gbówó fún ọ kó lè bá àṣà àti ṣe tiẹ̀ jẹ́, kó lè gbé tiwọn lárugẹ. Àṣírí ti tú, bèbí ti ṣẹ́jú, kò síbi tẹ́ fẹ́ gọ sí mọ́ tí ọwọ́ wá já irin wa ò ní bà yín. Kò dẹ̀ sí irọ́ kankan tẹ́ fẹ́ pa fún ilẹ̀ Yorùbá mọ́. Àṣírí ti tú. Àwọn bàbá yín tó jẹ́ foundation of Islam nílẹ̀ Yorùbá wọ́n ti ṣe jù bẹ́ẹ̀ lọ. But still, àṣà àti ṣe wa kò lè parun. Kí ló ń sọ Yorùbá fún Sàráfà? Arabu nìkan lẹ́yẹ kọ́ mọ́ sọ, torí pé Yorùbá tó ń sọ àwọn kan náà jẹ́ creator of Yorùbá language, àwọn kan náà jẹ́ foundation of Yorùbá language. So tó bá dẹ̀ ti ń bú àwọn alálẹ̀ wa, ó ti ń bú àwọn tó jẹ́ creator of Yorùbá language ni. Ẹ̀yin rẹ̀ kó ọmọ àlè aláìníṣẹ́. Kí ni ìwúlò ẹ? Ọlọ́kéwú Egypt, ó kéwú Saudi, àìbo ló ti kéwú. At the end of the day, wọ́n deport ẹ ní after 9 years to 15 years. Tó bá jẹ́ pé nǹkan òwúlò bá ń bẹ lára ẹni, wọn ò ní deport ẹ. Torí mi ò rí lu ọ̀hún tó ti lọ kọ́ èdè wọn fún 9 years to 15 years tó wọ́n deport ẹ, kò possible. Bẹ̀ torí pé ẹ wúlò fún àwọn ìrìn Saudi, ìrìn Arabu, bí ìdẹ̀tí lẹ jẹ́ fún wọn. Ẹ̀yin rẹ̀ kó ọmọ àlè aláìníṣẹ́. Ẹ̀yin ìjọba wa, ẹ wá wọ̀rọ̀ kan fi ṣàdá àtúbà fún wa. Àní rí wọn gbé sọnù bí ó ṣe gbé ọmọ. Ẹ yá jọ wo fídíò yẹn. Bobby Ṣakí Bobby àwọn Ṣakí dà ayé ẹ̀fún ní gbọ̀ngbọ̀n kí ni wọ́n máa ń ṣe ń Ṣakí tó tako Islam. Aleykum salaam. Wọ́n máa ń bọ Ọ̀sàbárí. Ọ̀sàbárí. Orò. Bẹ́ẹ̀ wọ́n wà òun wà. Wọ́n máa ń bọ Ògún. Irú àwọn ọmọ tí máa gbé orí ajá sí orí àdá tí wọ́n máa gbọ̀nà lé ọba yín tó lẹ́nìkan ò ní kọjá. Ẹ máa bá a sọ mọ́rọ̀ pé ò ní sọ ni. Orò wà. Mẹ́ta péré nínú mẹ́wàá. Egungun. Àwọn èwo lẹ jí lẹ́nu ọjọ́ mẹ́ta yìí. Ó ti lọ létí pẹ́ ni. Ok. Ẹ máa bá a sọ mẹ́ta la gbọ́. Ẹ fi méjì kù. Kí ni wọ́n máa fi kí Ṣakí Ghana rí? Ògún láìláìlọ. Ẹ sọ pé ìmáàmù ò sí Fátíà kì. Ẹ sọ pé ti fún wa lórúkọ. Ọ̀dà kò búrẹ́ fún 5. Ẹ sọ di 7. Ẹ fún bàbá Ṣakí náà. Ẹ wá gbé envelope. Ẹ wá gbé envelope ń bí. Ẹ gbé envelope 2. Náà. Wọ́n máa ń bọ eégún. Bákan náà òkè Àsábárí.
igbó ológun náà dẹ̀ wà tí wọ́n máa ń bọ. gbogbo ẹ̀ náà ni màmá yìí ti sọ. wọ́n dẹ̀ tún máa ń ṣe orò. àwọn oníjàlábí náà dẹ̀ wà ní ibi bẹ̀. bó làwọn ṣe ń ṣẹbọ. àwọn tí wọ́n máa ń gbé ẹbọ sí oríta. àní bó làwọn jálàbí ṣe ń ṣẹbọ ni mò ń bí yín. torí kò à ń sọ àwọn kan tó ń ṣe tó tako Islam bó ni tí wọ́n ṣe tako Islam. ọ̀nà tí wọ́n ń gbà lẹ́yìn tí wọ́n fi ń tako Islam iná ni pé nípa àkídà wọn tó ó tako Islam. bí àpèjúwe. bí àpèjúwe wọ́n nígbàgbọ́ nínú àwọn ohun ayé lẹ́yìn tó ṣe pé tó bí àwọn òòṣà tí wọ́n máa ń bọ òòṣà wọ́n dẹ̀ nígbàgbọ́ nínú. láwọn jálàbí. àwọn jálàbí ó wà nínú wọn lẹ́yìn tó ṣe pé àwọn irinṣẹ́ tí wọ́n máa ń lò tí wọ́n fi máa ń ṣe jálàbí wọn. bispana. àwọn míì wà nínú wọn lẹ́yìn tó ṣe pé tó tí wọ́n máa ń tẹ ìyẹ̀pẹ̀ tí wọ́n máa ń wo yẹrin. àwọn míì wà tó ṣe pé tó wọ́n máa ń mú Al-Qur'an tí wọ́n máa lò láti fi ṣe àwọn à ń ṣe àyẹ̀wò wọn. sẹ́yìn rírì ni abẹ́ ń parọ́ mọ́. lára àwọn ìròyìn lẹ́yìn tí. abẹ́yìn náà nábẹ́rì. Subhanallah àwọn bèbè. alhamdulillah ẹ̀ ń gbọ́ lẹ́nu àwọn èèyàn ni. àná ó ṣe àwọn kọ̀ọ̀kan náà ó ṣojú lẹ́yìn tó ṣe pé tó fojú hàn. ok wọ́n máa ń sọ ọ́nù tẹlifíṣàn. àná ní àárín àwùjọ lẹ́yìn tó ṣe pé tó wọ́n jẹ́ nǹkan lẹ́yìn tó ṣe pé tó. kò burú ẹ fún mẹ́rin ẹ sọ di 5. ṣé Ṣakí mi tún wà Èkó ni mo ti wá. ìfàlọ́ nílẹ̀ ẹ̀rọ ṣe. má jẹ́ kó ní ìgbà tí wàhálà máa dé o kó tó gbà pé bàbá nífà.